Ìbò ààrẹ ọdún 2027 ìṣòro Peter Obi ń pọ̀ sí i gan ni o. Àwọn Àtíkù ń fẹ́ Peter Obi nínú ẹgbẹ́ ADC nítorí ẹ̀ ló ṣe jẹ́ pé lẹ́yìn tí Alhaji Atiku Abubakar ti gba fọ́ọ̀mù ẹ̀ gẹ́gẹ́ bí ojúlówó ọmọ ẹgbẹ́ ADC, ohun tí àwọn ọmọlẹ́yìn ẹ̀ kọ́kọ́ sọ fún un ni pé kí wọ́n mọ bí wọn yóò ṣe fa Peter Obi wá kó wá ṣe igbákejì ẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé Peter Obi ti sọ láìmọye ìgbà pé òun kò wá sínú ADC láti wá ṣe igbákejì ẹnìkan, ipò ààrẹ lòun fẹ́ dù. Síbẹ̀ àwọn èèyàn Àtíkù ń fà á pé kó máa bọ̀ kó wá ṣe igbákejì kí ohun gbogbo lè já geere fún òun àti Àtíkù ní ìsinyìí àti lọ́jọ́ iwájú. Àwọn tí wọ́n ń pe Peter Obi yìí kò pé nítorí ohun méjì o, nítorí ẹgbẹ́ Labour ni. Wọ́n mọ̀ pé tí ọkùnrin ará Anambra náà bá fi lè wọ inú ADC, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹgbẹ́ Labour ni yóò tẹ̀lé wá. Bẹ́ẹ̀ làwọn ọ̀dọ́ tí wọ́n nígbàgbọ́ nínú ẹ̀ tí wọ́n ń tẹ̀lé káàkiri láti ìgbà ìdìbò 2023. Lọ́rọ̀ kan, kì í ṣe pé Peter Obi gan làwọn Àtíkù fẹ́, àwọn èrò rẹpẹtẹ tó wà lẹ́yìn ẹ̀ ni. Peter Obi náà sì gbọ́n, ìyẹn lòun náà kò ṣe fara ẹ̀ sílẹ̀ fún wọn rárá. Tó jẹ́ ohun tó ń sọ ni pé òun fẹ́ du ipò ààrẹ ni o, òun ò ṣe igbákejì fẹ́nìbọ̀dì. Àmọ́ gbogbo ohun tí wọ́n ń torí ẹ̀ pọ́n Obi lé yìí, kinní náà ti fẹ́ bọ́lálẹ̀ mọ́ ọ lọ́wọ́ o. Tó bá sì bọ́lálẹ̀, ọwọ́ pálábá ségi nìyẹn. Ọ̀rọ̀ pé à ń du ipò pírẹ́sídẹ̀ǹtì, àfàìmọ̀ kí Obi má ṣe báyìí sí i. Níbi tí ìṣòro ọkùnrin náà sì wà gan nìyẹn. Ní báyìí àwọn ẹgbẹ́ Labour, ẹgbẹ́ tí Obi bá díje lọ́jọ́sí, ti gbé ara wọn lọ sílé ẹjọ́ o. Kíá làwọn tí wọ́n sì mọ̀ nípa òṣèlú sáré jáde tí wọ́n ní iṣẹ́ ọwọ́ Wike nìyẹn o. Àmọ́ o, ní tilẹ̀ ní tòdodo, kì í ṣe pé Wike ló bẹ̀rẹ̀ ọ̀rọ̀ inú ẹgbẹ́ Labour o. Ibi téèyàn ò sí Ọlọ́run wà ń bẹ̀ o, Wike kọ́ ló bẹ̀rẹ̀ ẹ̀. Ní gẹ́rẹ́ tí wọ́n ti dìbò ààrẹ tán lọ́dún 2023 ní wàhálà ti bẹ̀rẹ̀ nínú ẹgbẹ́ náà, nítorí àwọn kan bẹ̀rẹ̀ sí í kùn hùrùnhùrùn pé láti ìgbà tí wọ́n ti dá ẹgbẹ́ Labour sílẹ̀ ní bí ọdún 23 sẹ́yìn, ẹnìkan ṣoṣo náà, Julius Abure, ló ń ṣe alága ẹgbẹ́ náà. Àti pé ìyẹn gbọ́dọ̀ dópin kíá, nítorí kinní náà kò bá òfin ẹgbẹ́ àwọn mu, bẹ́ẹ̀ ni kò sì bá òfin tó de gbogbo ẹgbẹ́ òṣèlú Nàìjíríà mu. Wọ́n ní bí sáà tí Abure ń lò lọ lọ́wọ́ nígbà náà bá ti pé kó kúrò níbẹ̀ ni o. Àmọ́ nígbà tí sáà Abure pé ní ọjọ́ 10 oṣù kẹfà ọdún 2024, Abure lòun ò tí ì ṣetán. Oníjà bá dé. Nígbà tó sì di ọjọ́ 4 oṣù kẹsàn-án ọdún 2024, àwọn àgbààgbà ẹgbẹ́ náà pàdé. Wọ́n ní àwọn ní ìgbìmọ̀ tó ga jùlọ fẹ́gbẹ́ Labour. Níbẹ̀ ni wọ́n sì ti túlé ká, tí wọ́n ní àwọn ti yan Esther Nenadi Usman gẹ́gẹ́ bí olórí ẹgbẹ́ náà tuntun. Ó láwọn Abure bá yarí, wọ́n láwọn ò gbà. Ohun tó wá ṣẹlẹ̀ ni pé níbi tí wọ́n ti yan Nenadi yìí, Peter Obi tó dupò ààrẹ lórúkọ ẹgbẹ́ náà wà níbẹ̀. Bẹ́ẹ̀ náà sì ni igbákejì ẹ̀ Dati Ahmed. Gómìnà ìpínlẹ̀ Abia Alex Otti ló sì ṣètò ìpàdé náà fún gbogbo wọn. Àmọ́ Abure gba kóòtù lọ, bí kóòtù sì ti ń dá a lẹ́bi bẹ́ẹ̀ ló ń gba ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn lọ. Àwọn Abure kórìíra Obi, wọ́n ní kò yẹ kó jẹ́ gómìnà Otti ni yóò máa tẹ̀lé, nígbà tó jẹ́ òun Abure alága ló ń jẹ́ kó lè dupò ààrẹ lórúkọ ẹgbẹ́ àwọn. Bí wọ́n ṣe fa ọ̀rọ̀ yìí títí wọ inú ọdún 2025 yìí nìyẹn o. Nígbà náà ni Abure rìn gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ dọ́dọ̀ Nyesom Wike. Ohun tó ṣẹlẹ̀ níbi ìpàdé tí wọ́n ti yan Nenadi Usman bí adelé alága fún ẹgbẹ́ Labour yìí ni pé àwọn INEC tí wọ́n ń ṣètò ìdìbò kò sí níbẹ̀ o. Ìpàdé tí INEC kò bá sì ti sí, ìṣòro máa ń wà fún irú ìpàdé bẹ́ẹ̀ gbẹ̀yìn ni. Àgàgà tí wọ́n bá sọ pé àwọn yan àwọn olórí ẹgbẹ́ tàbí olóyè ẹgbẹ́ kankan. Ohun tó fà á tó fi jẹ́ pé orúkọ Abure ló wà nínú ìwé INEC gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ Labour nìyẹn. Níbi tí wàhálà sì ti wà nìyí, nítorí nígbà tí àwọn Abure yóò ṣe ìpàdé àwọn aláṣẹ ẹgbẹ́ náà tiwọn, èyí tí wọ́n ṣe ní ọjọ́ Ẹtì Friday ọjọ́ 28 oṣù kọkànlá tó ṣẹ̀ṣẹ̀ parí yìí, àwọn INEC wà níbi ìpàdé tiwọn. Ohun tí eléyìí sì fi hàn ni pé àwọn ẹ̀ka tí Abure ń ṣe alága ẹ̀ yìí ni INEC fọwọ́ sí. Àwọn ni ojúlówó apàṣẹ ẹgbẹ́ Labour. Ohun tó ya ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́nu ni pé Dati Ahmed tó ṣe igbákejì Obi lásìkò ìbò ọdún 2023 wà níbi ìpàdé àwọn Abure yìí.
bẹ́ẹ̀ wọ́n jọ ṣèpàdé níbi tí wọ́n ti yan Nenadi Usman bí adelé alága ẹgbẹ́ náà ni. èyí ni pé Dátì Ahmed wà níbi ìpàdé àkọ́kọ́ tí wọ́n ti yọ Àbúrè. ó tún padà wá sípàdé tí Àbúrè pè láàrin ọdún kan síra. níbi ìpàdé tí àwọn INEC wá yìí ni wọ́n ti wá já àwọn Peter Obi sọ́lọ́pọ́n nítorí kò ní sí ohun tí àwọn lè ṣe o. níbi ìpàdé yìí ni àwọn èèyàn ti kọ ọwọ́ Wike. ṣé Àbúrè ti lọ sí ọ̀dọ̀ Wike tẹ́lẹ̀ nínú oṣù keje ọdún yìí tí wọ́n jọ ṣèpàdé tí wọ́n sì jọ sọ̀rọ̀ lóríṣiríṣi. bẹ́ẹ̀ ní gbogbo ìgbà náà ìṣòro wà fún Àbúrè láti pe ara ẹ̀ ní olórí ẹgbẹ́ Labour nítorí ilé-ẹjọ́ ti dá a lọ́wọ́ kọ́ tẹ́lẹ̀ pé ó ti pẹ́ nípò náà ju kó tún jẹ́ òun ni yóò máa ṣe alága ẹgbẹ́ náà lọ. ọ̀rọ̀ tí wọ́n ń fà lọ́wọ́ tó fi rí Wike nìyẹn. ohun tí ọ̀pọ̀ sì ṣe dárúkọ Wike ni pé àwọn INEC tí wọ́n ti ń bẹ̀rù tẹ́lẹ̀ pé àwọn ò fẹ́ lọ sípàdé àwọn Labour Party nítorí wàhálà tí wọ́n ń bá ara wọn fà níbẹ̀ àti pé ọ̀rọ̀ wọn wà nílé ẹjọ́ wọn ò bẹ̀ṣù bẹ̀gbà báyìí tí wọ́n fi sáré lọ síbi ìpàdé ẹgbẹ́ náà ti àwọn Àbúrè tí wọ́n sì jókòó títí típàdé ọ̀hún fi parí. níbi ìpàdé yìí ni wọ́n sì ti fẹnu ọ̀rọ̀ kò pé àwọn yóò ṣe ìpàdé àkójọpọ̀ tí wọ́n ń pè ní Congress níbi tí wọn yóò ti yan àwọn olóyè ẹgbẹ́ ní wọ́ọ̀dù níjọba ìbílẹ̀ àti níjọba ìpínlẹ̀ gbogbo tí wọn yóò sì yan àwọn olóyè ẹgbẹ́ káàkiri. ohun tí àwọn Peter Obi, Nenadi Usman àti gómìnà Alex Otti gbọ́ rèé làwọn náà bá sáré gba ilé ẹjọ́ lọ. lóòótọ́ wọ́n ní ọjọ́ 26 oṣù kọkànlá làwọn ti gba ìdájọ́ náà ṣùgbọ́n lọ́jọ́ Monday ọjọ́ ajé ọjọ́ 1 oṣù kejìlá yìí ni wọ́n tó gbé ìdájọ́ náà síta níbi tí wọ́n ti sọ pé Àbúrè kò lẹ́tọ̀ọ́ kò sí láṣẹ láti kó ìgbìmọ̀ kankan jọ ká má ti sọ pé yóò ṣètò àkójọpọ̀ tí wọn yóò fi yan àwọn olóyè ẹgbẹ́ ní wọ́ọ̀dù àti ní ìpínlẹ̀ gbogbo. wọ́n ní ilé ẹjọ́ ti pàṣẹ pé kò gbọ́dọ̀ ṣe àkójọpọ̀ irú ẹ̀ kò sì gbọ́dọ̀ súnmọ́ bì kankan nínú ètò ẹgbẹ́ Labour. ṣùgbọ́n Àbúrè àti àwọn èèyàn ẹ̀ ní ìdájọ́ tí wọ́n ń sọ yìí kò kún àwọn o. wọ́n ní ìpínlẹ̀ Abia nìkan níbi tí Alex Otti ti ń ṣe gómìnà wọn nìkan ni wọ́n ti dá irú ẹjọ́ bẹ́ẹ̀. àwọn sì ní ẹjọ́ náà kàn jùlọ. àmọ́ ní gbogbo ìpínlẹ̀ tó kù ẹgbẹ́ Labour yóò ṣe àkójọpọ̀ àti ètò ìdìbò abẹ́lé láti yan àwọn olóyè ẹgbẹ́ wọn. bí àwọn ti Nenadi ti ní kí ẹnikẹ́ni má ṣe dá Àbúrè àti àwọn tí wọ́n jọ ń tún ara wọn jẹ lóhùn bẹ́ẹ̀ náà làwọn ti Àbúrè ní kí ọmọ ẹgbẹ́ àwọn kankan má ṣe dá àwọn ti Nenadi lóhùn pé jẹyínjẹyín ló ń yọ wọn lẹ́nu. àwọn ẹgbẹ́ ti Nenadi tàwọn Peter Obi ti sáré kọ orúkọ àwọn èèyàn 24 kan jáde. wọ́n ní àwọn olóyè ẹgbẹ́ Labour tuntun nìyẹn. wọ́n sì ti sáré gbé ìwé náà lọ fún INEC pé orúkọ àwọn apàṣẹ ẹgbẹ́ àwọn nìyẹn o. kò sí apàṣẹ ẹgbẹ́ náà tuntun tí wọ́n gbọ́dọ̀ yàn. bẹ́ẹ̀ ni àwọn ò ṣe ìpàdé àkójọpọ̀ kan kò sí kọ́ngírẹ́sì tí àwọn ń ṣe lọ́wọ́lọ́wọ́. bákan náà ẹgbẹ́ Labour tí àwọn Àbúrè ti bẹ̀rẹ̀ ìpàdé àkójọpọ̀ náà lónìí ọjọ́ 2 oṣù kejìlá. wọ́n ní gbogbo ìpínlẹ̀ tó wà ní Nàìjíríà làwọn ti ń ṣe yàtọ̀ sí ìpínlẹ̀ Abia. àwọn náà sì sọ pé INEC mọ̀ nípa ohun tí àwọn ń ṣe. ó wáá ku ẹni tí INEC fẹ́ tẹ̀lé nínú àwọn méjèèjì o. ṣùgbọ́n pẹ̀lú bí ọ̀tún ṣe ń fa ẹgbẹ́ Labour tí ò sí ń fà á yìí Peter Obi ni wọn yóò fi kinní náà kó bá jùlọ o. gbogbo àpọ́nlé tí àwọn Àtíkù ń fún nítorí pé ó wà nínú Labour ni yóò sì rí àwọn èrò ibẹ̀ lò ni wọ́n ṣe ń pọ́n lé. ní báyìí tí Labour bá di ọmọ rí igbá tí kò rídìí jókòó tó jẹ́ rédèrèdè bíi tọmọ rí igbá ni ìṣòro wà fún Obi láti nawọ́ sókè láti inú ẹgbẹ́ náà pé òun yóò du ipò ààrẹ tàbí ta ni yóò fa ọwọ́ ẹ̀ sókè. ṣé àwọn Àbúrè tí wọ́n kórìíra ẹ̀ yìí ni tó jẹ́ òun àti Otti ló pè wọ́n lẹ́jọ́ àbí Nenadi tí INEC kò dá sí ọ̀rọ̀ tiwọn. níbi tí ìṣòro Obi wà lọ́wọ́lọ́wọ́ báyìí rèé. àwọn tí wọ́n sì súnmọ́ sọ pé òun náà mọ̀ ọ̀nà tí yóò bá jáde nínú ọ̀fìn òṣèlú tóun náà kó sí ìlókù tó ń wá kiri. ṣùgbọ́n àwọn kan ní ọ̀rọ̀ náà ò le tó bẹ́ẹ̀ yẹn pé bí nǹkan bá fẹ́ dánbó pátápátá báyìí Obi yóò dákin náà bí ọgbọ́n ni yóò wá inú ẹgbẹ́ òṣèlú míì kó lọ torí ẹgbẹ́ òṣèlú ò sáàní tán ní Nàìjíríà káwá rèlú ọba kàkà kí gbajúmọ̀ jẹ ọ̀pọ̀lọ ẹni tí yóò pa kọ̀ǹkọ̀ fún yóò jáde ẹnìkan náà ni yóò forí kó o. Ọláyíwọlá Alága ló yẹ ọ̀rọ̀ ẹgbẹ́ Labour pẹ̀lú Peter Obi yìí wò fún bùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. a kú dédé àkókò yìí o.